Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. ará lọ́kùnrin àti lóbìnrin a kí yín káàbọ̀ sórí ètò yìí tí a máa ń ṣe ní ọjọ́ mẹ́jọ pé salamu alaykum wa rahmatulahi wa barakatu ìyẹn ni pé kí ìkẹ́ ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá yín gbé. lórí ètò wa lálẹ́ òní a fẹ́ sọ̀rọ̀ lórí ọdún tó súnmọ́ wa pẹ́kípẹ́kí. láàrin ọjọ́ díẹ̀ sísìn a pàdé ní gbogbo mọ́ṣáláṣí yídì wa káàkiri àgbáyé láti jọ́sìn fọlọ́run ọba láti dúpẹ́ pé ọdún iléyá tọdún ní ó tún bá wa láyé. àwa ká ṣe ọba tó dá wa náà ló ṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́run kó gba ọpẹ́ wa. àwọn tán ti kọjá lọ tá a jọ sọdún yìí lẹ́sìn ọlọ́run bá kẹ́ wọn bá gẹ̀ wọn kó mójú kò lẹ́ẹ̀fin wọn bá ṣe wọn lẹ́ni àlìjánnà. ìgbà tí tásìkò tiwa náà bá tó léyìí tí ọ̀pẹ́ sísìn pẹ̀lú ògo ọlọ́run jẹ́ kí a jọ pàdé pẹ̀lú wọn lálìjánnà àmín. ará lọ́kùnrin àti lóbìnrin a kí káàbọ̀ sórí ètò alẹ́ òní. àlejò wa pàtàkì lálẹ́ òní òun náà ni amójú ẹ̀rọ ustaz wa abdulyasar Rẹ̀mílẹ́kún. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akin káàbọ̀ sórí ètò yìí àmín. ọdún Iléyá náà ni a fẹ́ jíròrò nípa rẹ̀ a sì fẹ́ mọ kí ló fà tá a fi ń sọdún Iléyá bó ló ṣe bẹ̀rẹ̀. akramakallah. rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdatan min lisani yafqahu qawli. àmín. alhamdulillahi allazi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin. والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين. آمين. Dear viewers, Akin, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run ọba wa san yín lẹ́san dáadáa pẹ̀lú gbogbo iṣẹ́ ìbádà tẹ́ ń ṣe. Kó bá wa yọ́nú sí fún yín kó gbà á lẹ́sìn kó wá jẹ́ àṣepẹ́ ọlá yanabi wa Muhammad sallallahu alaihi wa sallam. ọ̀rọ̀ Iléyá kì í ṣe tuntun kì í sì ṣe pé àwọn èèyàn mọ̀ ṣe béèrè lórí ẹ̀ pé bó ló ti jẹ́ bẹ́ẹ̀ náà ti wí náà nísìn ẹ fẹ́ kó tún rinlẹ̀ lọ́kàn wa sí ni kì í ṣe pé ẹ̀yin ni lẹ́ẹ̀ mọ̀ bó ló ti jẹ́ àmọ́ a fẹ́ kí gbogbo jàmá mùsùlùmí ká tún rán wa létí torí àṣẹ tó pa fún wa nu fadhakir fàyínà zikro tánfà olùmọ̀ bá ti ń rárá wa létí yóò mọ̀ ṣe mùmínì ní àǹfààní. a rí gbọ́ látọ̀dọ̀ àwọn àfáwà pé wọ́n bi ànábì Muhammad sallallahu alaihi wasallam ma hazi ilẹ̀ àdọ́hí kí ni ìtumọ̀ ẹran ọdún tó ní a máa pa yìí. wọ́n ní ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sì dá wọn lóhùn millata abikum Ibrahim ipasẹ̀ tí baba ńlá yín Ibrahim tọ́tọ̀ iná àládékẹ́yìn náà mọ̀ tán tí ń túmọ̀ sí pé àtàyé ànábì Ibrahima ìlẹ̀ran pípa Iléyá ti bẹ̀rẹ̀. níjọ́ náà lọ́hùn gẹ́gẹ́ bí n ta tẹ́wọ́n kọ́ wa ní alukur'ani wọ́n ní rọ́bì habli mina salihin alukur'ani kọ́ fi bẹ̀rẹ̀ rẹ̀ nínú suratu Safat àyà 100 tẹ́ bá kà bí àyà méje tó tẹ̀lé ọ̀rọ̀ bọ́rọ̀ Iléyá ṣe rí lọ́lọ́run sọ níbẹ̀. Ibrahima alayhi salatu wa salam ń tọrọ ọmọ lọ́dọ̀ Ọlọ́run àwọn kan ṣe mistake wọ́n tú síbá mi wọ́n lé wàá ṣàdéhùn àwọn àfáà ti jẹ́ àmọ̀ pé kì í ṣe pọ́ ṣàdéhùn pé wọ́n fọmọ wọn ṣe sàárà fọlọ́run. instruction ló dé wá bá gbogbo ìtawà bá lálàá ó yàtọ̀ sí tàwọn ànábì Ọlọ́run
instruction wa dé wá bá Nabi Ibrahim alayhi salatu lójú náà wípé ó pa ọmọ rẹ̀ ó fi jọ́sìn fọ́lọ́run ńgbà ó sì dijọ́ tí tọ́lọ́run dá fún ńgbà tọ́lọ́run bùn lọ́mọ tán ọmọ ti wá dàgbà ìyá náà kálukú ti mọ dá mi lé dátọ́ mi àbíbò làwọn bẹ́ẹ̀ ni pé ọmọ yìí náà òun náà ti ń dọmọ ọkùnrin ní bàbá bá dé bá nítọ̀ ìwọ ọmọ mi wọ́n rí pé ń dú ọmọ fi ọ́ ṣe sàárà ọmọ fi ọ́ sìn lọ́hùn ọmọ ní nítorí wọ́n bá pọ̀ láṣẹ kó ṣe ṣe ọ bá mi lẹ́ni tí ó ní sùúrù bàbá bá tún kọjú sí ìyá rẹ̀ náà tọ́ àṣetọ́lọ́hún pa mí rèé bò ní ìyá náà ní àpìsí ẹ lọ máṣe ọlọ́run sẹ́ẹ̀ kí la fẹ́ fàyọ̀ ń bi eléyìí ni pé bàbá tọ́lọ́hún pàṣẹ fún ó bá àwọn ilé rẹ̀ jíròrò pé tọ̀ báyìí lọ́lọ́run pa mí láṣẹ o àwọn àti ìyá àtọmọ kò wá sí kankan nú wọn tó wá takò pé àwọn ò ní gbà tó sì mọ̀ pé ọ̀kan tí mo bí náà rè ìyá juwọ́ ju sẹ́lẹ̀ pé lọ́ọ́ mú àṣẹ ọlọ́run ṣẹ ọmọ náà juwọ́ ju sẹ́lẹ̀ pé bàbá mi kódà tẹ bá fẹ́ gbẹ́ mi lélẹ̀ tán ẹ fi aṣọ bò mí lójú káànú ọmọ bá gbé yín tẹ̀ fi ní máṣẹ ọlọ́run ṣẹ eléyìí ní jásí wípé èèyàn gbàtọ́ ọlọ́run ní tọwọ́ tẹsẹ̀ láì ní kwérì ọlọ́run pé kí ló dé tó fi ní ṣe bẹ́ẹ̀ ọlọ́run tó ní ó ṣe bẹ́ẹ̀ ìjọ náà mọ ohun tóun ṣe ó fẹ́ fi dán ìmọ̀ọ́nì rẹ̀ wò làyàlà máa ń nà làdínà sọ́dà kó wọ́n làyàlà máa ń kàzíbìn àwọn àfáà ti bá wa tú wọ́n ní kì í ṣe pé ọlọ́run ọ̀mọ̀ tẹ́lẹ̀ kọ́ àmọ́ kó lè fi establish kẹ́yìn yòókù náà tẹ́ ń gbọ́ kẹ́yìn yòókù náà tẹ́ ń rí kẹ́yìn lè mọ̀ pé ẹni ìbẹ̀rù ọlọ́run ẹni tó mú ọmọ rẹ̀ lọ orí àpáta tó fẹ́ dù tó ní ọlọ́run ló pa òun láṣẹ kó òun ṣe bẹ́ẹ̀ ṣé kò bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run lọ́wọ́run wá fẹ́ ká máa rántí ẹ̀ lọ́dọọdún ló fi dé kànábì ó sọ fún wa ká fi mọ̀ tún wà wá ṣe ká pa ìfẹ́nú ká dúnbù ìfẹ́nú kó máa lọ tiẹ̀ ká dúnbù kára hàn ká dúnbù à ń jí nǹkan oníǹkan ká dúnbù à ń purọ́ ká gbàtọ́ lọ́run tọkàntọkàn ká dúnbù à ń ṣèkà fọmọlà kejì inú pípa iléyá ibi tó ti bẹ̀rẹ̀ nu. ń bọ̀ wá mọ̀ ọmọ ẹ̀ lọ tó fẹ́ pa ń kọ́. ọlọ́run wa ní wàfàdé ináhu bizibuhin azim àwa ní ya Ibrahim qad saddaqta ruya o ti pé o ti fi hàn báyìí o ti sọ́ dòdòdò torí náà nǹkan àwọn wà fún ọ lẹ́ràn tó pa dípò ọmọ rẹ̀ má pọ̀ ọmọ yìí mọ́. ọlọ́run wà fún lẹ́ràn kan bẹnu sórí táwọn àfa sọ fún anjọ náà wọ́n nígbà tí tó fẹ́ dù tó gbọ́bẹ̀ lé lọ́rùn tán ọbẹ̀ wàá gé inú wa bí pé ìbọn ọbẹ̀ yìí wọ́n ti pọ́n tó yẹn. wọ́n ti pọ́n tó o mú ọ wá bínú sọ ọ̀bẹ nù àpáta tí ọ̀bẹ bá ó sì fọ́ ó sì fọ́. wọ́n á ní ìwọ àpáta ọ̀fọ̀ ọwọ́ ọ̀bẹ yìí ọ̀fọ̀ àpáta ọ̀fẹ́ jẹ́sẹ̀ ẹran lásán la ní ògé yìí ọlọ́run wá fún ọ̀bẹ lọ́rọ̀ sọ ọba tó pàwọ́ láṣẹ pé kó dún pé òun náà ló pa mí láṣẹ pé n gbọ́dọ̀ gé e. náà fún akébárò. tí ń túmọ̀ sí wípé ìjuwọ́jú ọ̀bẹ sọ̀rọ̀ ńjọ́ náà ìjuwọ́jú sẹ́lẹ̀ fẹ́lọ́hún. bí wọn náà ti juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́run tó fẹ́ ṣe bẹ́ẹ̀ náà lèmi náà gbọ́dọ̀ gbantọ́lọ́run wí tó ní mọ́gè ń gbọ́dọ̀ gé. náà akébárò. ọlọ́run wá fi ẹran àgbò tó dáa tó fáìn ó fi dípò ọmọ rẹ̀ tó fẹ́ pa. ni wọ́n sọ fún wa pé kazalika najzil musinin. ọba tó dá wa níròyìn fífà nábì o oníbàwà tí mo ń sẹ̀sán níròyìn ẹ̀ fún nínú Al-Qur'an báwa tí mo ń sẹ̀sán fẹ́ ni wọ́n bá ṣe dáadáa nù o. Allahu akbar. àwa la mọ̀ọ́mọ̀ la pọ̀ láṣẹ ńgbà táwa rí ipò tẹ̀lé ní ta fẹ́ a gbọ́dọ̀ ṣe dáadáa pẹ̀lú mọ́kànmọ́ rẹ mọ́ àgbò yìí ni kò pa. wa taraknaha ayatan lil alamin ọlọ́run wa sọ fún wa pé òun á mọ̀ọ́mọ̀ òun fi ìṣẹ̀lẹ̀ yìí kalẹ̀ fún gbogbo àgbáńlá ayé ká mọ kọ́pì rẹ̀ lọ́dọọdún. àwọn tó lọ Mọ́kà náà bá di tí wọ́n bá sọ̀ láràfà tí wọ́n kó Muzdalifa tó bá di àṣùbà ọjọ́ kejì àwọn náà lọ pa àdáyà tiwọn tí wọ́n bá ní ẹni tí ó lọ jùkò náà sì lọ jùkò ọjọ́ kan náà ni làwa náà ń pẹran ní agbègbè tiwa ní. ẹ jẹ́ wọn mọ ẹ̀kọ́ tí a fẹ́ mú pàtàkì. tí ìdílé pọ̀ kan sì gbọ́dọ̀ lò. bẹ́ẹ̀ni ẹ̀kọ́ tá a fẹ́ mú pàtàkì ni submission ká juwọ́ jùsẹ́lẹ̀ fáṣẹ Ọlọ́run ntọ́lọ́run bá pa wá láṣẹ ká ṣe ni ká máa ṣe ntọ́ bá pa wá láṣẹ pé a máa ṣe ká máa ṣe ntọ́ Ànábì Ibrahim alayhi salatu wa salam tọ́lọ́run ní kó júwe fún wa òun náà ni ìjuwọ́ jùsẹ́lẹ̀ fọlọ́run tó pa láṣẹ káwa náà tá a bá fẹ́ dúngbò ẹran kájọ́ wà nínú ọkàn wa wípé àṣẹ Ọlọ́run la fẹ́ múṣẹ kìí ṣe pé Ọlọ́run mọ̀jẹ̀ ẹnu ọ̀bẹ ó ṣẹlẹ̀ ẹnu ọ̀bẹ ó ṣẹlẹ̀ kọ́ là ń torí ẹ̀ pẹran à ń pẹran nítorí pọ́lọ́run pa wá láṣẹ wípé ká pa ẹran ẹni tó bá wá ṣe bẹ́ẹ̀
ó túmọ̀ sí pé ọ̀rọ̀ Ọlọ́run gbọ́yé yóò mọ̀ wá lo ìbẹ̀rù Ọlọ́run yẹn níbi gbogbo ohun tí ń bá ń ṣe yóò jẹ́ kí bẹ̀rù Ọlọ́run ní kó máa hàn níbi gbogbo ohun tí ń bá ń ṣe níbi ìsọ̀rọ̀ sí ibi ìrìn sí ibi wíwòkè wíwolẹ̀ tó ń bá ń wò yóò máa hàn pé òun páyà Ọlọ́run. ẹ̀kọ́ wo ni àwọn ìyá wa fẹ́ kọ́ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Ismaila àti bàbá rẹ̀ Ibrahim yìí? n ta pàkíyèsí àwọn ìyá sí ni pé ká má jẹ́ dírẹ́bà àánúlé tó jẹ́ àwọn ni wọ́n mọ̀ tukọ̀ lé kí wọ́n já dúró pẹ̀lú ntọ́lọ́run sọ fún wa àrìjálù qawwamuna ala nisa ọkùnrin ni òpómúlérò lé gbogbo ohun tó bá jẹ́ṣẹ́ ìta ọkùnrin ó máa ṣe ní tó bá jẹ́ṣẹ́ inú ilé náà làwọn obìnrin ó máa ṣe wọ́n bá wá fọ̀rọ̀ lọ àwọn ìyá wa pé tọ́ bàbá alágbájá mo tiẹ̀ fẹ́ fún lágbádá yìí ẹ mọ̀ mọ̀ tako oore tọkọ yín bá fẹ́ ṣe fún yàn mọ́ ẹ mọ̀ kún lórí iṣẹ́ dáadáa tí ń bá ń ṣe ni ìyún lẹ́yìn náà ó fi rí ládàá pé ṣe dáadáa gbogbo ẹni tó bá kúnyàn lórí ìṣe dáadáa òun náà gba ládàá kó ṣe dáadáa ńgbà táwọn bí Ibrahim sọ fún pẹ́tọ́ ọmọ yìí o à ń lọ fi jọ́sìn fọlọ́run ìyá ò takò kò bá jà nítorí ẹ̀ òun náà juwọ́ ju sẹ́lẹ̀ kò sọ pé má sọ mí délé rí ibú ìbíjù kan yìí náà lọ òun náà juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́run pé ẹja lọ má ṣe Ọlọ́run ṣe gbogbo wọn náà ńgbà tí ń bolókọ táwọn lò ní ìsìn ti jáde ńgbà wọn pẹran tán bẹ́ẹ̀ni iléyá ẹja máa lọlé o Ọlọ́run ti dùn wá nú o ẹja máa lọlé o iléyá àwọn tí ń jẹ́ léyá nù. ẹ̀kọ́ wo làwọn ọmọ ló yẹ kí wọ́n kọ́ níbi tó ṣẹlẹ̀? ni pé gbogbo ẹni tó bá juwọ́ ju sẹ́lẹ̀ fún bàbá rẹ̀ tó juwọ́ ju sẹ́lẹ̀ fọ́lọ́run àti fún ìyá rẹ̀ fún ìyá yóò ṣoríire láyé ọgbọ́ sí wọn lẹ́nu lálùkìyámà torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti fi nǹkan ṣeré látara àìtẹ̀lé ní táwọn òbí bá sọ pé n tó dàrí tí ó rò pé òun gbọ́n lọ́wọ́ ara àwọn ìdí Ismaila ṣe ń jọ́nà tó juwọ́ ju sẹ́lẹ̀ iná kọ́ ló dín tí gbogbo àgbáńlá ayé ń celebrate lọ́dọọdún yìí nísìnyí iná ni ó fún ní iyì ó fún lápọ́nlé bí wọn náà bá tẹ̀lé táwọn òbí rẹ gẹ́gẹ́ bí ọmọ gidi kí wọn náà tẹ̀lé táwọn òbí rẹ bá pa ọ́ láṣẹ pé kó o ṣe lópin ìgbà tí wọ́n pa ọ́ láṣẹ pé kó rúdù sọ́lọ́run wípé kó kẹ̀yìn sọ́lọ́run kó jọ́sìn fọ́lọ́run ni wọ́n pa ọ́ láṣẹ lé lórí kó rìn bọ́lọ́run ti fẹ́ kárìn ni wọ́n pa ọ́ láṣẹ lé lórí kó tẹ̀lé ní tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó ti fi kọ́ wa látọjọ́ ayé rẹ̀ téèdì sin táà sì ń rí kànú àwọn ògbé tíra tí wọ́n fi ń júwe ẹ̀ fún wa ìyún làwọn òbí rẹ̀ ń pè ọ́ sí mọ́tàkù wọn lórí ẹ̀ o tẹ̀lé wọn pẹ̀lú rẹ̀ ní o kún wọn lọ́wọ́ torí bọ́ọ̀ bá kún wọn lọ́wọ́ lórí ẹ̀ n tó rò pé gbójúlé yọ padà di yẹpẹrẹ ọgbọ́n rẹ̀ tó rò pé náà ni irọ́ ni o masha Allah kana wa ma lam yasha lam yakun ẹ̀ náà kẹ́kọ̀ọ́ wa bẹ́ẹ̀ ntọ́lọ́run bá fẹ́ nìkan ló lè jù sí ntọ́lọ́run bá fẹ́ kò lè jù sí ntọ́lọ́run bá fẹ́ ni. ẹ ṣé púpọ̀ nípa pàǹpẹ́ran lọ́dọọdún yìí àwọn míì sì wá gbọ́ wọ́n sì sì wá mọ́ pàápàá jùlọ àwọn tí wọn ò sínú ẹ̀sìn Islam tá a wà yìí wọ́n ní látàrí pọ́lọ̀ ní kò sí dáríjì ẹ̀ṣẹ̀ àfi ká tẹ̀jẹ̀ sílẹ̀ ṣé yẹn jọra àwọn ìjọ tí ẹ ní í ṣe pẹ̀lú tí Ọlọ́run pa wá láti ṣe. Ọlọ́run ọjà rí yín pẹ́ àmín wa ìyá kò jọra wọn rárá. Allahu Akbar. ọ̀nà tí ó sì fi gbà jọra wọn náà ni pé èyí táwa ń ṣe àṣẹ Ọlọ́run ni pé ká pẹran lápẹẹrẹ ká fi júwe bá a ṣe gbà fọlọ́run tó wá rẹ ọ ẹran náà fáwa náà bó ṣe rọ̀ fún wa ká rí ipa tá a fi rí ipa wọn káwa náà rọra wálẹ̀ fọlọ́run òun ló ń jẹ́ kí pa wa pẹ́ran tá a dún. kì í ṣe pa wa kà níbo ẹ̀rí jọ́ mi tán bá fẹ́ pa màálù bí tí máa hàn wọ́n lé mọ̀ wọ́n tó rí ipa bọ́lọ́run bá rọ̀ fún wọn ni bọ́lọ́run bá tú wọn lẹ̀ kí wọ́n ṣe bó wọn ti tó ẹnìkan ò ní dédìí ẹ̀ ní tí mo fẹ́ fàyọ ni wípé ìjuwọ́jú sẹ́lẹ̀ fọlọ́run ńlá wa ń fi ẹran pípa tí wá ṣe àfi ṣe pé à ń bọ ẹbọ kan bì kankan Ọlọ́run wa là mọ́lẹ̀ fún wa ká lè mọ̀ pé ẹran tá a pa nǹkan lòun ní òun ò nídìí ẹ̀ wọ́n sọ nínú Al-Qur'ani. ó sọ fún wa ṣebí kí n tẹ̀ kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn tànàbí Ibrahim alayhi salatu wa sallam ọ̀pẹ̀rẹ̀ tó ń inna salati wa nusuki wa mahyaya lillahi rabbil alamin. irun mi tí n kí ẹran tí mo pa tí mo fi jọ́sìn fọlọ́run ìgbésí ayé mi complete àti bí n bá kú náà ta ló ní Ọlọ́run Ọlọ́run wá jẹ́rìí rẹ̀ ó ní tọ̀ bí wọ́n ti mọ̀ pé mi mo níhun jẹ́ wá sọ fún àwọn àdìmọ̀ kí wọ́n mọ̀ pé la yanalu Allahu luhumuha wala dima'uha walakin yanaluhu taqwa minkum
ìpáyọ̀ ọlọ́run yẹn ni ọlọ́run nídìí pẹ̀lú wa lórí ẹran tá a pa òun ò nídìí ẹ̀jẹ̀ rẹ̀ òun ò nídìí ẹran ara rẹ̀ tóun nídìí ni pé ìpáyà òun tẹ́ fi pẹran lòun nídìí. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó tẹ sọ̀rọ̀ kan bí kan ó ní bàbá ti pẹran tán láyà káwọ́ dámùhù billahi ẹ̀jẹ̀ rẹ̀ yóò kọ́kọ́ lọ bí bìkan tọ́lọ́run fẹ́ tọ́lọ́run ó fi mọ̀ pé lágbájá ti tẹ̀ láṣẹ mi kó tó dé lẹ̀lẹ̀ kó tó dé ilẹ̀lẹ̀ ọlọ́run fẹ́ káfí páyà rẹ̀ káfí pẹran lóye já sí pé ládàá ẹran pípa ọmọ kékeré lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam lójúwe èèyàn fún wa ó ní bàbá ti pẹran tán o ó ní ládàá tá a gbà ń bẹ gbogbo orun tí ń bẹ lára rẹ̀ lọ́lọ́run ó fi ka iye ládàá tá a rí o iye èwo tó bójúwo ti lórí rẹ̀ àti gbogbo pátákó rẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ ni náà lọ́wọ́n ó fi sòdiwọ̀n ládàá fún wa tí túmọ̀ sí wípé a fi jọ́sìn fẹ́ nìkankan a fi sọ orí ẹnì kankan a fi sọ pé dákun bá ń fi eléyìí wẹ láì fi mi lọ́dọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ kí ó wẹ láì fi tèèyàn àbí tẹran kó kọ́ ẹ̀jẹ̀ kọ́ lọ́dọ̀ Islam ìjọsìn là ń fi ṣe fọ́lọ́hun láti fi hàn pé àwa náà sọwọ́ àjọ ẹsẹ̀ lẹ̀ fàṣẹ tó pa. ẹ ṣe ńgbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ ń rí fáàtà tó wà ní Mọ́kà ó sì dáa ká tètè rán àwọn èèyàn wa létí pé ọdún ní ń bọ̀ bí ti ń bọ̀ ìlókùjọ́ 4-5 yìí ìjọ àràfà ń bọ̀ kí ló yẹ kí jàmáà mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ṣe níjọ́ àràfà ó ṣe pàtàkì torí bí wọn ò gbágbó àràfà kan sọ̀kalẹ̀ báyìí àwọn ò lè ṣe léyàjọ́ kejì náà. Àkùránì júwe fún wa bó ṣe sọ pé oṣù tí ń bẹ lójú ọ̀run 4 ni àbí 12 ó wá ní 4 inú ẹ̀ Muharram àti Zulqada àti Zulhijja àti Rajab àwọn 4 ó fún wa lófin lórí ẹ̀ èyí tó wá jẹ́ kan yìí tó jẹ́ pé inú ẹ̀ ni gbogbo pílà Islam pé sí gbogbo àwọn tí wọ́n lọ Mọ́kà wọ́n kírun gbogbo àwọn tí wọ́n lọ Mọ́kà wọ́n ṣe sàárà bó bá wà láàwẹ̀ gbogbo wọn gbàwẹ̀ pàtàkì jùlọ ẹni tí ó bá lẹ́ran yìí àdáyá yóò gba 3 lọ́hùn yóò gba 7 lé tó bá wá dijọ́ ọdún tó bá dijọ́ àràfá sọ́rí àwọn tí ń bẹ Mẹ́kà wọ́n lọ àràfá tó bá ti tàràfá wọn bá ti gun àràfá níjọ́ tí wọ́n gun àràfá wọn àwa tá à ń bẹ ń lé súnà Nábì ni pé ká gbàwẹ̀ níjọ́ náà ká ṣàzíkìrì kọ́pọ̀ ká ṣe takbir kọ́pọ̀ ká ṣe subhanallah kọ́pọ̀ ká má fi àsìkò wa ráre ká sì ṣe istighfaru kọ́pọ̀ torí ọjọ́ ńlá lọ́jọ́ náà látijọ́ tó ṣù Zulhijja bá ti lé ní jẹ́ ọjọ́ ńlá títí tá a fi sọdún nítorí pé Al-Qur'ani júwe fún wa wàlfàjírì wọ́n làyálí aṣírí àwọn àfáàjá mọ̀ wípé làyálí aṣírí tó wí ń bẹ̀ òun mẹ́wàá tí ń wí ń bẹ̀ òun mẹ́wàá nù Zulhijja ni tọ́lọ́run fi búra ni ká lè mọ iyì bí àwọn ọjọ́ ní ti tó a gbọ́dọ̀ waste ọjọ́ mẹ́wàá ni pàtàkì jùlọ ọjọ́ àràfá tí ṣe 9th of tá a bá fẹ́ tọrọ ká tọrọ fórí ara wa ká tọrọ fáwọn ìyàwó wa ká tọrọ fáwọn ọmọ wa ká tọrọ fẹ́ bí ká tọrọ fún gbogbo ẹni ó súnmọ́ wa. báwo tí mọ́ wa láàtó ká gbàwẹ̀ ìjọ náà ìjọ àràfá. súnà Nábì ní sallallahu alaihi wasallam súnà tó sì dáa tó yẹ ká kọ́pì rẹ̀ ni. tá a fi tún tọrọ àlékún rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. ọba dàárọ̀ àṣùbà jẹ́ ọdún wọn ní kí ni ká ṣe ìmùsákù ká mẹ́nu dúró òun yàtọ̀ sí tijọ́ àwẹ̀ tá a bá ń sọdún àwẹ̀ ni wọ́n ní àgbọ̀dọ̀ mọ́ jẹun ká tó lọ àmọ́ ti léyà ká tó lọ láàárọ̀ àní jẹun bá a bá darí yídì látò wá jẹun àwọn súnà yìí ni ó dáa ká ṣàkíyèsí rẹ̀ kíkálukú mọ̀ kán sì máa tẹ̀lé. ẹni ó bá láṣọ tó mọ́ kódà bí ó jẹ́ tuntun kọ́ wọ̀ kóun náà fi dunnú pé Ọlọ́run ní kọ́dún yòó bá wa láyé kó lọ́ọ́ dúpẹ́ fọlọ́run àmọ́ ká mọ̀ pé n tó ṣe pàtàkì jù ní ìmánì wa òun ní ìtùntẹnumọ́ ìgbàfọ́lọ́run wa òun ló ṣe pàtàkì torí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ àmọ̀ wípé gbogbo iṣẹ́ tá a bá ṣe tí ò bá lánìyàn torí Ọlọ́run níbẹ̀ àṣìṣe dànù ni bàbá wa fẹ́ ṣiṣẹ́ dànù àníyàn pé Ọlọ́run ló pa wá láṣẹ ká pẹran náà ní kẹjá ṣe kìí ṣe torí pé káwọn lèmi ò lè rẹran jẹ káwọn lè rẹran jẹ wọ́n ń jẹran tẹ́lẹ̀ náà ẹ̀mí lọ́la ń jẹran lọ́sẹ̀ mọ́ ní ìsìn nígbà Nàìjíríà rí bó ti rí ẹran jíjẹun kọ́ wá ní pàtàkì lọ́dọ̀ Ọlọ́run ní tó ṣe pàtàkì ní àdìọ́kàn rẹ ìmọ̀ọ́nì rẹ àníyàn rẹ tó fi pa pé ọ̀páyà Ọlọ́run ló fi pa òun ló ṣe pàtàkì. ẹ ṣe púpọ̀. àfàwà wọn ẹjẹ fi àdìsí kan kún àbí kì í ṣe àdìsí wọn lẹ́yìn Sayyidina Umar ló sọ ó ní ẹ̀wù tẹ́ ẹ wọ̀ tó tuntun bó ti dáa tóun
òun kọ́ ni ó mọ̀ Ọlọ́run kọ́ lọ́run fẹ́ wò ó àmọ́ ẹni tó páyà ìjọ tá a kó ìjọ tí mo promise yín o ìjọ tí mo promise yín pé kò ìjọ rẹ̀ kẹ́ ẹ páyà àjọ náà òun tọ̀hún ló ṣe lè yá. ẹni àgbo rẹ̀ ga gàgàrà ńkọ́. yóò gba aládàá pópá àbò ńlá gbogbo ohun ara rẹ̀ náà wọ́n fi ṣèṣirò fún un àmọ́ yìí kọ́ ni tó jẹ wá lásìkò tá a wà yìí. ẹni Ọlọ́run wa kẹ́tọ́ yìí kó ẹran tó tó 1 million naira ẹyọ kan ni o. ibi tí ọ̀pọ̀lọpọ̀ wa táwọn ti ń yóò sì dá pa. bọ́ ọ bá pa ẹran 1 million típa rẹ̀ bá ká fine àmọ́ èyí tó dáa jù lásìkò tá a wà yìí tá a bá ní tanra wa. so ní 1 million náà. ó ní 1 million ó lè ra ẹran 6. yóò tẹ ra 6 yóò ra 4. ìwọ mú kan tiẹ̀ o sì pín yòókù fẹ́ lómi náà káwọn náà pa nílé wọn ó ṣe sàárà ọgbà ládàá pípọ̀ gan ló pinran o ẹni tó sì pa lọ́hùn náà òun náà gbà ládàá so kò sí pé Ọlọ́run ṣàbò sí fẹ́ nìkan inna Allah la yudi'u ajral muhsinin gbogbo ẹni ó bá ṣe dáadáa Ọlọ́run ìra ládàá wọn láre Ọlọ́run fún ládàá ẹ dákun ẹ jẹ́ á gbìyànjú ẹ má jà ṣe ìná àpà lórí ipa àfẹ́ paléyà ẹ má jà ṣe kárí mi lórí ipa àfẹ́ paléyà káwọn ẹran baba alágbájá ló dáa jù ládùúgbò òun ló tóbi jù ẹ má torí ìyóhùn paléyà àmọ́ kẹ́ ẹ torí pé ẹ ń páyà àjọ tí Ọlọ́run promise pé ẹ wà pàdé mi òun kẹ́ ẹ lè pàdé rẹ̀ ní dáadáa ìyóhùn ló ṣe pàtàkì fáwa mùsùlùmí ká gbìyànjú ká tún àníyàn wa ṣe dáadáa ká tún àníyàn ìfẹ́ kí wọ́n máa fi mí sí ẹ̀yà ládùúgbò pé ọ̀bẹ rẹ̀ sílẹ̀ lọ́dún Ọlọ́run mú mọ́ torí ìyóhùn paléyà la yukallifullahu nafsan illa wus'aha ìwọ tó sì jẹ́ mẹ̀kúnnù bí pààrẹ̀ ọ̀bá ka Ọlọ́run òfin tí pààrẹ̀ ọ̀ká kọ́ Ọlọ́run pé kò ṣe ń tipa. àti ẹ̀sọ̀rọ̀ kankan tó wọlé àwọn tí wọ́n yáwó tí wọ́n fi pẹran pé àwọn ọ̀dà padà àbí pé sálárì tí dé bí sálárì bá dé àwọn a máa yọ nínú rẹ̀ á fi. àwọn àfáà sọ̀rọ̀ débẹ̀ wọ́n sì já mọ̀ wípé kí ni wọ́n ní ká ṣe. èyí tó dáa jù ni típéyàn bá ti ká kó filẹ̀. wọ́n tó pẹran wọ́n kẹ́ran bọ̀ wá bá ọ. wọ́n náà padà jẹran àwọn àdúgbò tí wọ́n fún ọ lẹ́ran kọ́ yìí tó wà pé kẹ́ran sọ̀rọ̀ àmọ́ kó wá mọ́ múra rẹ ní tipa lọ́ọ́ ṣe ń tipa rí ọ̀ká. la yukallifullahu nafsan lápẹẹrẹ illa wus'aha. àwọn míì ń bẹ. Ọlọ́run ní àgbébọ́dé kan léèyàn lórí tayọ tipa rẹ̀ ká. tipa rẹ̀ ká ni wọ́n jẹ gbèsè síbòmíì tí wọ́n ì san. yóò wà ní lálàlá kójúmọ́ tì mí lórí ọ̀rọ̀ ẹran. mo sáfẹ́ rẹ̀ ẹran kò bójú mu bẹ́ẹ̀ kọ́kọ́ lọ san gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ advice táwọn àfa mú wa náà. rántí pàǹfin nǹkan yìí ṣẹ̀ṣẹ̀ ni. tí ó bá mú ọ tó fi yáwó àfi ṣe yànga táwọn èèyàn. àwọn àfa ṣe condition pé tó bá jẹ́ tó lágbọ́kànlé pé iye báyìí ó wọlé fún mi ó wá yá nígbà tí ó wọlé fún ọ tán ó sì dá padà àwọn àfàfaramọ́ pé kò lè ṣe bẹ́ẹ̀ ibẹ̀ ń làwọn civil servant rí ibi sásí pé wọ́n ti fẹ́ san sálárì bí wọ́n bá ti san sálárì àbáwọn kan oníṣojúṣe mi fọlọ́run bẹ́ẹ̀ kìí ṣe fún kó bọ́ọ̀ bá rí ṣe máa wọ́ọ́rì ó rí bùkátà ní ìgbọ́ nínú ilé. àìmọye ààyè tọ́lọ́run ti sọ̀rọ̀ ìnípa ṣe nǹkan bó ti sọ̀rọ̀ mọ́kà náà nù ẹni ó bá nípa ní mínísítà táà ilé ìsàbí ni wọ́n ní ó lọ mọ́kà wọ́n ní ó wá mínísì bá lọ́nà kọ́nà táwọn ẹlòmíì wá ń bá a débi pé wọ́n sì lọ jáde. zakatu wọn ní ká yọ òun gan òun náà ní mínísítà táà lòun náà ibẹ̀ ni tó bá kápá rẹ̀ pẹ̀lú resources tó ní ẹni tó bá ní resources tó sì wọ reserve tọ̀ ni wọ́n ní ó yọ zaka ẹ rí i pé Ọlọ́run fààyè lẹ̀ fẹ́ni tí ò kápá nǹkan òun ò mú túláàsì ẹ dákun Ọlọ́run ṣamọ̀nà gbogbo wa o. àwọn tí wàá gbé jàgídíjàgan òṣèlú lọ sí yídì ìrun míì la tún fẹ́ kí níjọ́ díẹ̀ sísìnyí ṣe mọ̀ kí wọ́n fẹ́ dìgbò ẹ ṣe ìkìlọ̀ fún wọn káwọn èèyàn dákun kí rọ́ọ̀tù Ọlọ́run kọ́ mọ́ bá wọn lórí pé wọ́n fẹ́ fi ìkójọ àwa mùsùlùmí ṣòṣèlú fẹ́nìkan àbí fẹ́ lómi. ṣe rí àgbọ́yé wa ló kù díẹ̀ káàtó kọ́lọ́run dákun kó ṣamọ̀nà wa. àmín. wa anna al-masajida lillahi fala tad'u ma'a Allahi ahada ilé Ọlọ́run lélẹ́yìí ẹ má ṣe nǹkan míì. àti mọ́ṣáláṣí inú ilé ni àti mọ́ṣáláṣí ojú títì ni àti mọ́ṣáláṣí yídì ni àti mọ́ṣáláṣí jímọ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ má máa gbé ìgbékúgbé wọbẹ̀ mọ́ṣáláṣí yídì kìí ṣe bíi campaign ground. Oh God. mọ́ṣáláṣí yídì kìí ṣe ibi tí wọ́n ti ní ẹ wá búyàn Ọlọ́run ni wọ́n ní ẹ wá sìn bẹ́ẹ̀ wọ́n yìí fi mọ́ṣáláṣí yídì àbí èyíkéyìí ká fi ṣe nǹkan mìíràn àfi ká fi jọ́sìn fún Ọlọ́run ká bá wà débẹ̀ ká máa lọ fọn rere ẹlòmíín bẹ́ẹ̀ ká máa dárúkọ ẹlòmíín. pati slogan yídì tí wọ́n ní a lọ ó dé wọ̀ ní yídì wọ́n ti fún wa lófin
wọ́n ní táàmù ọgbìn bẹ́ẹ̀ la ilaha illallah káwọn ṣe alhamdulilayi kọ́pọ̀ subhanallah kọ́pọ̀ astagfirullah kọ́pọ̀ ní tí wọ́n ní àlọ́ wí yí dìnnú nígbà ọba wa débẹ̀ tó ń lọ pariwo ẹnìkan tó nífẹ̀ẹ́ sí tó fẹ́ jẹ oyè kan bì kan ọlọ́run ọjọ́ lójú nù ọlọ́run ni wọ́n ní wàá pé o dákun mọ́ bá ṣe ara rẹ jẹ́ o. ẹ ṣé ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá a kí yín kú palẹ̀mọ́ ọdún àlejò wa lálẹ́ òní àwọn náà ni ustaz wa ẹnjìnìà Abdul Yasar Rẹ̀mílẹ́kún ẹni tí a ti mọ̀ra wa ní tó lé ní 50 ọdún a sì gbàgbọ́ mí ìmọ̀ra wa àràkátù ìsìlámíyà yìí náà ni ẹni pé ká mọ̀ pèèyàn sójú ọ̀nà tọ́lọ́run láti mọ̀ra wa láti gbà tí gbogbo wa ti parí ní ilé ẹ̀kọ́ tá a múra tá a lọ ilé ẹ̀kọ́ gíga láti mọ̀ra wa ó ti lé 50 ọdún báyìí àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pọ́lọ́run sẹ́ wa kùdù ní àwọn tá a jọ wà bẹ́ẹ̀ tí wọ́n ti kọjá lọ sọ́dọ̀ ọlọ́run lọ́run bá yá fi wọ́n sí wọn lẹ́ni àlùjánnà àwa tá a sẹ́kù já pẹ́ dùbò àti fẹ́ pẹ́ lọ kọ́ wa pa ọ́pọ̀ pẹ̀lú àwọn àtàwọn òbí wa àtàwọn àna wa àtàwọn olórí wa kọ́ pa wa pọ̀ kẹ́ lálìjánnà àfàsìkò kí bàbá wa ọlọ́lọ́ọ̀bá lọ́rin bàbá wa ọba lọ́rin ọba mùsùlùmí ṣéwù wàláhù yasimuka minan nas la tahafu darakan wàlá tasha wàlá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim. Bàbá lọ fún sinmi tán máa ń lọ fún lọ́dọọdún ọlọ́ọ̀ni wọn lọ dáadáa wọ́n gbé ohun dáadáa wọ́n sì tún dé bá a pẹ̀lú ìdùnnú. alhamdulilayi. ọ̀rọ̀ bàbá àtàdúrà bàbá la ṣe níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run kí ẹ pàdé wa àwọn àti gbogbo ọba mùsùlùmí tó rí bí wọn kọ́lọ̀ ń járí wọn pẹ́ wá ṣàlékún àlàáfíà ara fún wọn kó sì fi sìjábà sí wọn lọ́sọ̀ọ́ la ilaha illallah níbi ìlàmú ètò tèmi wá sí òpin àdúpẹ́ pọ̀ fún ustaz wa ẹnjìníà wa tí akéṣí tán sì dá wa lóhùn ọlọ́run gbà lẹ́sìn fún yín ọlọ́run jẹ́ kárìíra wa pẹ́ barakallahu fikum wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.